أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. mo dúpẹ́ fọ́lọ́run mo sì fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Kwara kẹ́ bá mi dúpẹ́ gbogbo ọmọ Nàìjíríà bá mi dúpẹ́ òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ló wá padà di ìgúnlé ipe àwọn ìjọ Sàràkí àbí PDP tí ẹ lè máa wá fi mí yangàn bí Làbẹ́kà ti wà ó ti wà pẹ̀lú wa Làbẹ́kà ti padà sọ́dọ̀ wa ẹ má bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní Làbẹ́kà tó ṣe pé ó ṣe wàhálà fún wọn ní 2016 tí mo ṣe rẹ́kọ̀dù lẹ́yìn ìgbà tí a dìbò 2015 tí a wọlé tí wọ́n win ní wa tí wọ́n wá ń lẹ́kọ̀ọ́ mọ́ Bùkọ́lá Sàràkí ní Yídì tí wọ́n lẹ pure water mọ́ èmi wá ń sòkú ìyá tèmi lọ́wọ́ ni wọ́n pè mí ní government house mo wá wò pé tí ìbá lọ wọ́n ní ọ̀tẹ̀ ni kò sòṣèlú mo jẹ́ òye wọn pé òṣèlú yàtọ̀ sí ọ̀tẹ̀ èmi ò lọ́tẹ̀ nìkan mo wá lọ kílẹ̀ ń pè mí sí wọ́n ní àwọn fẹ́ kí n bá wọn ṣe rẹ́kọ̀dù ẹ ti gbọ́ sítórì yẹn mo ti sọ yẹn tẹ́lẹ̀ àmọ́ fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ tí gbọ́ wọ́n wá ní àwọn fẹ́ kí n bá wọn ṣe rẹ́kọ̀dù fún Bùkọ́lá Sàràkí èlò ní gbà àwọn òfẹ́ kan lẹ́kùn mọ́mọ́ Yídì kí wọ́n sì gbá wọn wá kọ àwọn tíráàkì bíi 6 ọ̀kan mo ní Bùkọ́lá Sàràkí àṣà ò gbọ́dọ̀ gbé ẹyin ijó wa ní Ọlọ́run mọ́mọ́ ìjẹ́ òfújábọ́ àgbójúlé wa lórí Sàràkí mọ́mọ́ ìjọ já sásán àgbójúlé wa lórí Sàràkí mọ́jọ já sásán ìtumọ̀ rẹ̀ ni pé báwo bá ti fẹ́ kó jábọ́ mọ́jẹ tiwa náà bàjẹ́ ń Kwara gbogbo ẹ̀tọ́ Kwara kó gbà wálé fún wa gbogbo ẹ̀tọ́ àwọn ọmọ Ìlọrin kó gbà wálé fún wa àgbójúlé wa nù lórí Sàràkí kó má bà kóhun náà má jábọ́ tọ̀ lẹ́yìn nínú tíráàkì yẹn mo kọ Bùkọ́lá Sàràkí aṣọ wa ní Ọlọ́run dákun máa sọ wá sòtútù Sàtíà dákun máa fà wá lásọyà Bùkọ́lá Sàràkí aṣọ wa ní táìmù kan wà táwọn èèyàn sọ pé kí aṣọ wa kì í ṣe mo ní láíláí aṣọ wa ní ṣùgbọ́n aṣọ a máa gbó táṣọ bá gbó tó dé stage kan yóò tún yá because aṣọ tíyẹn bá ní tí ó lè dàbò yàn nígbà tó tútù bá mú yàn kì í ṣaṣọ mo wá dúpẹ́ pé gbogbo wọn ní senator wọn ní rep wọn ní governor wọn ní chairman local government wọn ní commissioners gbogbo àwọn people yìí iṣẹ́ tí mo wá ṣe yìí kò sẹ́nìkan tó compensate mi pé o try ntẹ́mi wá torí ẹ̀ tán sọ pé ìgbà owó tẹ́lẹ̀ sọ fún mi mo yọ̀ǹda ẹ sábà ń wáṣẹ́ fáwọn èèyàn mi níbi tán ti bí mi ní pàkátà èyí iṣẹ́ tán promise láti bí ọdún méjì yẹn dìsìn n ò sì kán bẹ́ẹ̀ ó wá dìgbà tí Ọlọ́run wá ṣàánú mi tí mo wá padà sínú ẹgbẹ́ APC tí mo wá kọ ó tó gẹ́ bẹ́ẹ̀ tí ń wò mí Mr. ó tó gẹ́ lẹ́ ń wò ọ̀dádá wọn Mr. ó tó gẹ́ wá kọ ó tó gẹ́ oníkùwàrà mo ní ó tó gẹ́ ìjọba amúnisìn èyí tẹ́ ṣe tó bẹ́ẹ̀ sì ń lo agbárí fáwọn òṣìṣẹ́ Kwara State tẹ́ ẹ̀ ní sanwó wọn tí wọ́n sì ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ lẹ́tún lo agbárí fèmí ọmọ tálíkà tí ọpọlọ ní fi ń jẹun kí n kọrin kí n fi wá mísì bí àwọn fámìlì mi ó ṣe yó ẹ tún lo ọpọlọ yẹn fèmí náà ẹlẹ́fun àwọn fámìlì mi ń ṣe ẹ̀mọ́ fún wọn ń ṣe ẹ lò fèmí náà bẹ́ẹ̀ ti sanwó oṣù àwọn ìjọba àwọn tí ń bá yín ṣiṣẹ́ ẹ tún sanwó tèmi náà ẹ sì compensate mi ó wá di wípé ìgbà tí ó tó gẹ́ wá jáde tó wá gbalé tó gbòkó tí Wàsíù Àyìndé gan tó kọ́ ń bẹ́ẹ̀ ó wá di pé wá ránṣẹ́ pè mí pé báwo mo sì fẹ́ bá yín dọ́gbọ́n rẹ̀ táfi yí ó tó gẹ́ sí ó tún yá irú ẹnu wo náà fi ń kọ̀ yìí ni mo wá ní kò lè tẹ́ bá wá fẹ́ kí n kọ ó tún yá owó tẹ́ ẹ jẹ mí tẹ́lẹ̀ ṣe mọ̀ pé ẹ kú fún mi compensate mi ẹ̀ sì fún mi iṣẹ́ ẹ fẹ́ kan sanwó ṣẹ́ mi tí ń gbàǹjò níyì ó jẹ́ 5,700,000 cd tó sì ṣẹ́kù lé ó jẹ́ 450,000 ẹ sanwó gbòòrò rẹ̀ pọ̀ kẹ́ ẹ san fún mi ká tó máa sọ nǹkan mi wọn ò mọ̀ rí san wọ́n wá ń lo ọpọlọ fèmí sẹ́mi wá jẹ́ dídìrín I'm not a fool ẹni tó bá bóbin sùn lẹ́ẹ̀kan tó sì lábà kò lè rí mi ṣe mọ́ àfòbìn tó bá gọ̀ èmi ọ̀gọ́ o gbogbo Ìlọrin sì ti gbọ́n mi nìkan kọ́ gbogbo àwa tẹ́ ẹ ṣe irú rẹ̀ fún gbogbo òṣìṣẹ́ tẹ́ ẹ ṣe fún nkàlùkù ti gbọ́n ó tó gẹ́ kò sí nǹkan kan mọ́ lẹ́yìn ó tó gẹ́ àfò tó gẹ́ bẹ́ẹ̀ fún mi 10 million 100 million nísìnyí gbà ń sì ná ẹ̀jẹ̀ ni ó tó gẹ́.